ẹ̀yin èèyàn wa ó lágbára lórí ọ̀rọ̀ ọba Àwùjalẹ̀ tuntun tí wọ́n fẹ́ jẹ nílùú Ìjẹ̀bú. Àwọn ẹbí Ìjàbíàrá ti jáde o, wọ́n láwọn ò mọ Wàsíù Àyìndé rí gẹ́gẹ́ bí ọmọ ẹbí àwọn. Kódà wọ́n ní fọ́ọ̀mù tó ń jáde káàkiri tí wọ́n buwọ́ lù, olórí ẹbí lòun kọ́ lòun buwọ́ lù fọ́ọ̀mù o. Wọ́n ní Wàsíù Àyìndé kì í ṣọmọ ẹbí Ìjàbíàrá. Kódà wọ́n ní kí Wàsíù Àyìndé kó wá proof lineage ẹ̀ lọ́dọ̀ àwọn tó bá jẹ́ pé ó dá lójú pé ẹbí àwọn ló ti wá. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwọn ẹbí Fùsẹ̀ǹgbùwà wọ́n ti mú candidate tí wọ́n jáde o, ìyẹn ọmọ òye wọn, ẹni tí wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí ọba nílùú Ìjẹ̀bú Òde gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tuntun. Ẹ máa rí fífọ́nrán náà lẹ́yìn tẹ́ bá ti gbọ́rọ̀ lẹ́tọ̀ ẹnu àwọn ẹbí Ìjàbíàrá tán. Ẹ wò ó, ibi tọ́rọ̀ yìí lọ kò tí ì yé wa o, ṣùgbọ́n bó bá ṣe ń lọ lólókun ọ̀jọ̀kan a ò ní jẹ́ kí ti yín ó di sí ìkànnì Yorùbá Space TV náà lẹ́wà o, ẹ máa bá wa bọ̀. Lóòótọ́ ni gbogbo ara wà ní ìgboro láti wà nílùú Ìjẹ̀bú Òde báyìí. Ìgboro Ìjẹ̀bú Òde rẹ̀ ti dùn gan-an torí pé lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ tí àwọn èèyàn ń retí oyè kan tí gbogbo ìlú Ìjẹ̀bú tó ń nífẹ̀ẹ́ sí ni. Ṣùgbọ́n máa rí ẹbí tó so mọ́ Àwùjalẹ̀ a lè sọ pé ìdí igi mẹ́rin àbẹ́rẹ́ wọn náà wọn fìdí pọ̀ tẹ̀ wọn náà wọn fi ṣẹ̀kọ̀ wá. Ó tún láwọn mìíràn abẹ́rẹ́ ìdí igi mẹ́rin, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìdí igi tí àwọn èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni Fúnṣẹ̀gbùwà. Nínú Fúnṣẹ̀gbùwà náà àwọn náà tún ní ìdí igi tiwọn. Lójú àwọn màwòrán ẹ lè ti máa rí ojú bíi wọ́n ju méjì lọ mẹ́rin, ṣùgbọ́n àwọn méjì láti ẹ̀kọ́kọ́ fẹ́ ṣó ojú wọn. Ẹ bá ti rí olórí ẹbí níkàlẹ̀, ẹ lè máa tún rí àǹtí mi kan náà níkàlẹ̀. Ẹ̀rí bínú àǹtí mi torí mo máa ń fẹ́ káwọn èèyàn kan gbọ́ ọ̀rọ̀ dàrẹ́kì láti ẹni tó lọ́ọ̀rọ̀. Èmi kàn máa dárúkọ yín, ẹ̀yin lè máa dárúkọ ara yín. Ẹ jọ̀ọ́ torí àwọn tó wò nílé kí orúkọ yín àǹtí mi. Orúkọ tèmi ni ọmọbabìnrin Adéọlá Adéjùbà. Ẹ bá mi ṣe sùúrù o. Ohun tí mo gbọ́ wọlé lórí bóyá mi gbọ́ dáadáa wọ́n ní ọmọ ọba olóyìnbá ní princess ẹ̀rù kí bọ́ mọ́ba ẹ̀gbọ́n sókè. Orúkọ tèmi ni ọmọbabìnrin Adéọlá Adéjùbà. Lẹ́gbẹ̀ẹ́ yín mo ráwọn bàbá kan níkàlẹ̀ èmi mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn aláàdé ló fẹ́ mọ̀ wọ́n. Orúkọ yín máa ń rí. Orúkọ tèmi ni Ọ̀túnba Akínọlá Ọdẹ́dínà, olórí ẹbí Ìjàbíàrá. Wọ́n ní olórí ẹbí Ìjàbíàrá. Ẹ má jẹ́ dágbó lórí àwọn méjì, ẹ jẹ́ kí n fi ojú àwọn ẹlòmíì hàn. Àbẹ́rẹ́ báyìí ojú ẹ tún rí sí ojú tó gún ege ni ẹjọ́ sá nítorí àwọn èèyàn kán lè má dá yín mọ̀ orúkọ yín sá. Orúkọ mi ni olùṣọ́àgùtàn ọmọọba Bọ́láńdé Sàlámì, igbákejì olórí ẹbí Ìjàbíàrá àti akọ̀wé ẹbí gbogbogbò fún Fùsẹ̀gbùwà ruling house. Ẹ ṣe kàn á máa rí yín bá. Ẹ bá tún wá wo ibi tí kámẹ́rà mi tún lọ ní ọwọ́ yìí, ẹ tún máa rí ẹlòmíì níbẹ̀. Orúkọ yín sá. Orúkọ mi ni Reverend Prince Sunday Banjoko, mo jẹ́ akọ̀wé Ìjàbíàrá Royal House. Ẹ sọ pé Reverend. Bẹ́ẹ̀ni. Ẹ tún ní Prince. Bẹ́ẹ̀ni. Reverend àti Prince tọ́jú ọ̀pọ̀ máa wọlé. Olùṣọ́ àgùntàn ni mí, èyí tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni mo tún jẹ́ ọmọ ọba ní ìdílé Ìjàbíàrá. Ẹ pẹ́rẹ́ mi. Ẹ jẹ́ padà sí ojú àwọn olórí ẹbí àti sísá. Wọ́n ní ẹnu àgbà lóbi ti máa ń gbó. Bóyá bá ẹni lè bá fi tàn wọ́n lẹ̀ sí. Nígboro táwọn yìí oríṣiríṣi láti gbọ́. Lónìí ní ta gbọ́ lórí Ìjàbíàrá máa pọ̀. Òní mò ń sọ torí tòde ìràwá tòde rédíò TV online. Báyìí sọ pé ìgboro láwà ìgboro náà wáṣọ. Àwọn èèyàn náà bẹ̀ ní ìgboro báyìí. Àti ń gbọ́ láti ẹnu bíjọ́ mẹ́ta. Wọ́n ní Àyìndé Màṣá Wàsíù àwọn ọmọdé sọ pé ibi tẹ́lẹ̀ wọ́n ní òun mo tẹ̀sí gbọ́dọ̀ pé fọ́ọ̀mù tẹ̀sí lára wọ́n ti sáyìn. Signature yẹn ṣé ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ẹbí bí wọ́n ní Ìjàbíàrá ló sáyìn signature ẹ̀yin lẹ̀ lórí ẹbí Ìjàbíàrá báyìí ẹ bá mi tàn wọ́lẹ̀ ṣé signature mi ni ṣé ẹbí mi ni ta ló lọ́wọ́ sí fọ́ọ̀mù yìí tí àríta ṣe ti bá Wàsíù wọlé yìí. Àgbà Wàsíù wọlé. Wàsíù òbí sọmọ. Wàsíù pẹ̀lú nǹkan tí a ti jù síta pé kì í ṣe ọmọ ilé wa. Fọ́ọ̀mù tó ń dẹ̀ sáìn àti ẹ̀tí ìmọ̀bí tó ti wá
ẹni tí ó bá tó sign fọ́ọ̀mù yẹn kì í ṣe olórí ẹbí, kò ní àṣẹ olórí ẹbí láti sign yẹn, kì í ṣe signature ti kì í ṣe signature ti gẹ́gẹ́ bí olórí ẹbí. gẹ́gẹ́ bí olórí ẹbí. Ẹ jẹ́ kí àǹtí mi bá mi kàn mọ́lẹ̀ sí báyìí. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn olórí ẹbí náà kọ́ àwọn sáyìn fọ́ọ̀mù lẹ́tì wọn wọ́n ti sáyìn kílẹ̀ yìí sí. ẹni tó sáìn fọ́ọ̀mù sí i kọ́ bọ́ síta kọ́ wá sọ ìdí táwọn fi sáìn fọ́ọ̀mù sí i wọ́n dẹ̀ láìnéjì táwọn méjèèjì ti jọ wáyìn kọ́ wá kílè mi dáadáa. Ẹ bá mi ṣàlàyé láìnéjì yẹn báwo lẹ́yìn ṣe jẹ́ nínú ẹbí nínú láìnéjì tẹ̀sán yìí. nínú láìnéjì yẹn ìran tèmi nìkan ni ìran ọkùnrin tó wà láìnéjì. Ẹ dáhùn. Àwùjalẹ̀ ọwọ́ studios òun ló bí Àwùjalẹ̀ ọwọ́ sojú wọ́n pè ní Jáde Àrà. Jáde Àrà òun ló bí Prince Olúfòkun Olúfòkun ló wá bí Àwùjalẹ̀ Mẹ́kùn. Àwùjalẹ̀ Mẹ́kùn yẹn òun ló bí Adékanwó òun ló bí Adépìtàn Adéìtẹ́ òun ló bí Lawal Adéọlá Adépìtàn Lawal Adéọlá Adépìtàn yẹn ló wá bí Hasan Òbílẹ̀yẹ ló wá bí Prince Yisau Adénúgà Adéìtẹ́ tó jẹ́ bàbá tèmi wọ́n ṣẹ̀ wá fi bẹ́ẹ̀ mi Adéjùgbà Adéọlá ti wáradé. So ẹ̀yin gangan direct descendant from Jáde Àrà. So bàbá mi nìkan dẹ̀ lọkùnrin tí Jáde Àrà ni wọ́n lọ́mọ obìnrin nídọ̀wá kó tó wá síbí bàtọ́ tún débí náà wọ́n láwọn ọmọbìnrin náà lájọ jókòó. Àwọn ọmọbìnrin. Ẹsẹ̀ ọkùnrin yìí ń tọ̀ níbà. Ẹsẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ máa jẹ́ obìnrin. So bẹ́ẹ̀ ṣe pàtàkì yìí àwọn mẹ́rin tó jókòó sí wọ́n ní ẹ̀tọ́ sí Jáde Àrà. Bẹ́ẹ̀ni àjọ ẹlẹ́tọ̀ọ́ sí ọmọ ìyá rẹ̀. Ìdí nìyẹn ká ṣe lójú yín báyìí. Bẹ́ẹ̀ni bóyá kí n tún lọ sọ́dọ̀ rẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ àti rí yín ní fúnṣẹ̀ kó wà dáadáa àti rí yín ní Jáde Àrà dáadáa àjọpàdé. Mo lè rí pé mi ò rò pé ní contention ó wà nínú wọn máa ń sọ̀rọ̀ Jáde Àrà. Ọ̀rọ̀ tẹ́yìn yìí tó wà lẹ́yìn kí lè rí sọ sí ọ̀rọ̀ Wàsíù Jáde Àrà. Èmi ti gbọ́ nípa ní tó sáyìn lò báwo ni wéèrè etí ọba ń lé etí ọba lóko báwo ni ẹni sẹ́yìn náà ti gbọ́ nípa ẹni tó sáyìn. Mo ti gbọ́ nípa ẹ̀. Ẹni ni ṣé ẹbí ni àbẹ̀lá tẹ̀lé jẹ. A lè deny pé wọn kì í ṣe bí nítorí pé àwọn bàbá wọn ti ṣe lórí ẹbí rí nígbà tá à ń ṣe ẹbí Jáde Àrà ní Gbógbòrò Adébẹ́rù Ajíbáìkẹ́ Jáde Àrà àwọn ẹ̀gbọ́n wọn tó jẹ́ Professor Báyọ̀ Òdúmẹ̀yẹ ṣe ń gbọ́ àwọn ẹ̀gbọ́n wọn tó jẹ́ Professor Báyọ̀ Òdúmẹ̀yẹ àwọn Alhaji Bọ̀dé Ọ̀ṣínúsì àwọn Alhaji Mustapha Adédèjì tó jẹ́ àbúrò bàbá tèmi lẹ́yìn tí àwọn bàbá tèmi ti ṣípò padà àwọn tí wọ́n jọ ń ṣe mítí àti Prince Adébísí Mustapha Adébísí Tajudeen Mustapha Adébísí tó gbogbo àwọn yẹn ti papòdà àwọn tàjọ ń ṣe mítí ní Gbógbòrò nìyẹn àwọn Ọ̀túnba Akínọlá Ọdẹ́dínà àwọn Ìjògbó Àjídàgbà nígbà ìwáṣẹ̀ nígbà yẹn lọ́hùn adé ṣe mítì ní Gbógbòrò ni ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ Ọ̀túnba Ṣùgbọ́n Balógun ṣẹlẹ̀ ni àwọn ọ̀dà Ìjògbó tí wọ́n kúrò láàrin wa nígbà yẹn tí wọ́n lọ sí Àgbèṣẹ̀lí àwọn Professor Báyọ̀ Òdúmẹ̀yẹ àwọn Engineer Ọ̀ṣọ́bà adé ṣe mítì ní Gbógbòrò ni ẹni tó sáyìn yìí àrírí lẹ́ẹ̀kan ní èmi rírí lẹ́ẹ̀kan lẹ́yìn àárín wọn mọ́ so ní ìgbà yẹn lọ́hùn àwọn bàbá ọ̀tún lórí ẹbí Jáde Àrà Adébáìkẹ́ Jáde Àrà nígbà táwọn ṣípò padà àwọn bàbá Adébísí Tajudeen Adébísí tí wọ́n ṣe olórí ẹbí Jáde Àrà nígbà táwọn ṣípò padà ni àwọn Ọ̀túnba Akínọlá Ọdẹ́dínà tó jókòó tó jẹ́ olórí ẹbí lèlè tí wọ́n ṣe olórí ẹbí Jáde Àrà títí di ọjọ́ òní. Gbogbo ọkọ tẹ sọ sílẹ̀ yìí. èmi jẹ́ akọ̀wé ní ìgbà yẹn láti gbà yé àwọn bàbá Tajudeen Adébísí ni mo ti ń ṣe akọ̀wé so nígbà tó kan Ọ̀túnba Akínọlá Ọdẹ́dínà ni mo sì ń jẹ́ akọ̀wé ṣùgbọ́n nígbà tá a tún létò lèmi ṣe olórí ẹbí tí Reverend Sunday Bukola bá jókòó ó ní wà ní tó ń wá di akọ̀wé ẹbí deputy olórí ẹbí ó ṣe deputy olórí ẹbí. òun náà ló sọ pé òun ni deputy igbákejì olórí ẹbí àwọn di secretary. ṣe rí ẹbí tẹ́ béèrè yìí àwa láti nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn àárín wọn nínú ẹbí so wá jẹ́ ìyàlẹ́nu ní ìsìn nígbà tí a bá rí fọ́ọ̀mù online tàbí àwọn tó sáìn ní ẹ̀
ẹni tó ní ẹ̀tọ́ wọn kì í ṣe signatory. àtọ́ ẹni tó ní ẹ̀tọ́ láti sáìnì fún olórí ẹbí òun ní gẹ́gẹ́ bí olórí ẹbí òun ni wọ́n tó kó tí wáyé olórí ẹbí Ọ̀túnba Akínọlá Emmanuel lọ́dọ́dún náà lórí ẹbí tí gbogbo àdúgbò tó Jàdí Àrà mọ̀ títí dé Ìjọba títí dé Ìrèdè títí dé Òkè Àkó Obi tí ẹbí kan dé nìyẹn. ibi tí ẹbí kan dé Àwọn ọ̀nà àwọn authentic olórí ẹbí tán lè sign. So signature tó wà lórí ẹ̀ sí we can call it forge. but we cannot call it forgery. Okay. But at the same time, he has no right. He has no right whatsoever to sign. Because it's not part of us. We have not been saying this for the past 10, 12, 15 years. Indirectly. One impersonate olórí ẹbí. Oh yeah. With that signature. So it is forged. No, it's also it's not forged. It is not forged. We can call it impersonation. Impersonation. Yes. Okay. At establish yẹn. Mo rí pé ẹ̀yin mẹ́rẹ̀ àwọn tó kájú ẹ̀nu ẹbí ló jókòó. Princess nsìn as a direct descendant ṣe na wọn represent olórí ẹbí jókòó deputy jókòó secretary jókòó lórí pẹ́sọ̀ fún ọ̀fẹ́ ìyá kan pé gbogbo meeting ẹbí láti oyin títí tó fi dé ọ̀dọ̀ tàwọn is it documented. Very very. So the question kí lẹ fẹ́ olórí ẹbí sà ọ̀dọ̀ ẹ̀yin ni orobì tí ń gbó kí lẹ fẹ́. Nǹkan tí ó ṣẹlẹ̀ ń sìn a fẹ́ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Wàsíù kò wá láti ẹbí wa. Àwọn details information tí a ti gbé síta tí kò fi ṣe tí a ti kọ tí ó ti hàn pé kì í ṣe ẹbí wa. Apart from tá bá ti sọ̀rọ̀ tán lè àtúgbé fún yín tí ẹ máa fi mọ̀ pé àwọn bí ó ṣe pa ìtàn rẹ̀ kò sí òtítọ́ níbẹ̀. Lọ́wọ́ sí kò sí níbẹ̀. Àwọn tó lè wà pẹ̀lú yín bí náà signature wọn ò sí níbẹ̀. Àti pé olóòtú ìbéèrè tó tiẹ̀ wá sílùú lọ́kàn ni wípé ní àtìgbà tí a ti ń ṣètò ìfọbajẹ yìí tí ìlú wa tóbi ti ń wá láti ní ẹbí ìpínlẹ̀rin táwa mọ̀ tó so Fìṣẹ̀gbò àti ọ̀dọ̀ àwa ló a ní Jàdí Àrà a ní Fìṣẹ̀gbò a ní Bùbíadé a ní Túwàṣẹ a dẹ̀ tí ń bá kinní yìí bọ̀ láti ìgbà tí àwọn bàbá wa ti ṣépò padà kí ló dé tó jẹ́ pé ìsinyìí ní ọjọ́ péréte tí òpin máa dé bá fọ́ọ̀mù yìí kí ló dé tó jẹ́ pé ìgbà yẹn ní ará ẹnìkan tó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé òun ọmọ Fìṣẹ̀gbò ìyẹn jẹ́ ìyàlẹ́nu àti ìbéèrè àkọ́kọ́ nínú ọ̀tàn tó jẹ́ ọmọ Fìṣẹ̀gbò àtọmọ Jàdí Àrà tá àti ẹ̀mọ́ rí from nowhere. So ìyẹn àkọ́kọ́. Ẹ̀kejì ẹni tí ò tí tá ti ń rí ní meeting tipẹ́tipẹ́ kò bẹ́bí ṣe kò bẹ́bíbọ̀dì ṣe ló ní ẹni wá lọ gbé fọ́ọ̀mù fún pé kó sáìn ní ẹ̀ tí ò jẹ́ tí wọ́n á ń ṣe lórí ẹbí ìyẹn lè sí questions. Ẹ̀yin gẹ́gẹ́ bí torí princess ṣe sọ̀rọ̀ sí wọ́n sọ̀rọ̀ nípa ìdí igi wọn látọ̀dọ̀ bàbá wọ́n lè sọ pé àwọn obìnrin lọ́dọ̀ bàbá ẹ̀ náà ló jókòó tó yẹ kí tó bá lè yẹ kó tọ́ ni Wàsíù sọ ó yẹ kó lè jókòó báyìí náà ó sọ pé ìdí igi bàbá òun rèé ìdí igi ìyá òun rèé. Àti pé ibi báyìí lòun ti ń bá wọn ṣèpàdé látọjọ́ tó ti pẹ́ wá kì í ṣe ọmọ Jàdí Àrà kì í ṣe àsáwọ̀ báyìí
àsáwọ̀ la lè pe lé. ṣẹtẹjóyè rẹ ni kò ń ṣọmọ Jàdí Àrà. Jàdí Àrà ò ní ọmọ tó ń jẹ́ ṣẹtẹjóyè. Mi ò gbọ́ rí. Bàbá mi ọmọ 1918 ni bàbá mi. Bàbá mi wọ́n bí ní 1873. So mo dẹ̀ bá bàbá mi láyé. Bàbá mi darúgbó gan 1984 náà. Wọ́n sọ̀rọ̀ wọn ṣẹtẹjóyè rí. Bàbá mi dẹ̀ kú ní 2006. Àwọn ló lè sọ ìtọ́ àwọn dẹ̀ ń sọ gbogbo ìtàn ẹ̀ Wọ́n gbogbo nǹkan náà máa ń sọ, wọ́n tiẹ̀ máa ń sọ yí pé àwọn ọba mi èlé fìdíkọ̀tẹ̀ kú oúnjẹ kú òjì. Àwọn ilé lọ exile ní Ìbọ̀wọ̀ bí àìpẹ́. Wọ́n ní àwọn ọba fìdíkọ̀tẹ̀ kan. ẹ̀yin ará ilé lórí àkókò wa a lè mú ọjọ́ so ọjọ́ lò òun lẹ ti gbọ́ lọ́tún lẹ ti gbọ́ lósì ẹni tó bá wá ní contrary view àwọn kan lè sọ pé ìjọ ìlà tí gbogbo nǹkan tó sọ yìí bí post wa bá ṣe ń jáde tí ẹ́písòdì yìí bá ṣe ń jáde àwa ń dúró dè wọ́n pé kán lè comment we will get back to the family àtẹ̀lé sọ fún ègbòrò làwà orí ọtí wà ń gbòòrò so ẹ ṣe gan tí ẹ gbà wá ní ààyè láti fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò a fẹ́ mọ òtítọ́ yàtọ̀ èyí tó jó òdodo yàtọ̀ sí èyí tó jẹ́ irọ́ orúkọ àmàrin yìí bá pásítọ̀ Sàlámì ẹ ṣe gọ̀ọ̀sà princess akíkanjú ni princess ọ̀rọ̀ yẹn ń gbé wọn nú gan ọ̀rọ̀ yẹn ń ta wọ́n lára gan ẹ bá rí bó ṣe ń bọ́ lára wọn ẹnìkan tún fẹ́ wá fi kinní kan ká wọn lọ́bẹ̀ jẹ ẹni ẹgẹ̀rẹ̀ rẹ orin máa ń kọrin tó ń tù ẹ́ lù. Ẹni tí mo láìkò rẹ̀ mo láìkò náà fẹ́ràn orin ẹ̀. ẹ bá dé inú mọ́tò rẹ̀ orin ẹ̀ la plate tàbí gbogbo. ṣùgbọ́n ẹ̀fẹ́ yàn jẹ́. Ó ti o. Ó yàn mí jẹ́ mi ò ṣe yọjú lọ sí o. ẹ̀fẹ̀ kan yí iná. Má yọ àmọ́ má fi búrẹ́dì tó wà lọ àsìkò mo fún láìkì bẹ́ẹ̀ wọn gan. kọ́ dúró bí àsìkò tí wọ́n. bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ púpọ̀ mọ́kànlá rẹ̀ rí ni. Èèyàn Ọlọ́run èèyàn náà ni. ọ̀pọ̀ nǹkan tí ìbáṣọ náà ní olórí ẹbí àti ọmọbabìnrin bẹ́ẹ̀ni àti akọ̀wé gbogbo lé ni wọ́n ti sọ ṣùgbọ́n nǹkan méjì tèmi kàn fẹ́ fi kún ni wípé nínú ìtàn àti àkọsílẹ̀ Jàdí Àrà àgbọ̀ orúkọ ìdílé ibi tí Wàsíù Àjọyè tó ti ṣẹ̀ wá tó ti ṣẹ̀ wá tó lóun ti ṣẹ̀ wá. tó lóun ti ṣẹ̀ wá kò sí nínú ìtàn àwọn bàbá wa àti àwọn bàbá wa kò sí nínú àkọsílẹ̀ àwọn ìpàdé gbogbo àti àwọn ètò gbogbo tá a ti ń ṣe ní ìdílé Jàdí Àrà a ò rí àkọsílẹ̀ wọn rárá so nítorí dé gẹ́gẹ́ bí àwọn ìtàn àti àkọsílẹ̀ tá a ti ń gbọ́ ìdílé Fìdípọ̀tẹ̀ ló ti wá ó dúró ní ìdílé Fìdípọ̀tẹ̀ ó fi Jàdí Àrà sílẹ̀. ẹ̀yin lè ní kẹ́ bá ń kápò kẹ́ bá ń ká ètò yìí nílẹ̀. Báyìí máa kà náà ni pé kó dúró di àsìkò tiẹ̀ kó fi Fùṣẹ̀gbò wálẹ̀ wọ́n ní makànmakàn Fùṣẹ̀gbò ẹni kó fi àbí Jàdí Àrà.
àti jàdíàrà àti fúnṣẹ́gbùwà kò fi ilẹ̀ mákànmákàn lóye nǹkan òun ló kàn yẹ̀bẹ́ òun náà ti kọ́ ni pé ẹ̀yin ìyá ẹ lọ sẹ́ńpẹ́ àwọn náà fẹ́ sọ fún pé Wàsíù ìwọ náà lọ sẹ́ńpẹ́ ó máa kàn ẹ́ kò tí ì kàn ẹ́ wọ́n máa pè é kò tí wọ́n máa pè é kò tí ì kàn tọ̀nù ẹ̀. ọ̀rọ̀ ìlú ìgboro dùn báyìí ẹ ṣe gan ẹ ṣe gan. Láàrin ẹgbẹ́ láàrin ọgbà wọn ní ìfẹ́ àtúpẹ́ ìgbóyè ìlú àmọ́ ní ti dáadáa kí wọ́n kú máa máa pé wọ́n ní tí àjọ ọmọlọpọ̀ mi dé fẹ́ nìbọn. Mandasa adúpẹ́ lọ́rẹ́ o kò fẹ́ àtìlẹ́yìn rẹ ni o ojú máa tiẹ̀ o. wọ́n ní kú ọ̀nà bí onílẹ̀gbẹ́ bá ti mi náwó wọ́n ní ìnájú nínú onílẹ̀gbẹ́ bá mi ṣe nírọ̀rùn wọ́n ní fìnira ṣe nínú wọ́n á pẹ̀ nìkan ìgbà yàn àgbà wọn nínú ẹ̀gbọ́n màlúwo máa mi gbọ́ tí wọ́n máa jọ ló fi ṣe dáadáa lẹ́yìn ẹ̀ṣẹ́ rẹ̀ ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ó máa gbé ẹnikẹ́ni bá rú akún lọ́dún fún ẹ ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ó máa gbé wọ́n ní tí kò Ìyálóde. Ìyálóde ìyálóde ọmọ orí rẹ ìyálóde ọmọ orí rẹ ìlókò rí ọmọ orí rẹ ayé ẹ̀ka ọ̀rẹ́dà ẹ̀rọ aníyọ̀ aníyọ̀ anájò tí wọ́n tààrà ìwé ẹ̀rọ ìwé náà ìmáàbọ̀ lágbára ọlọ́run wọ́n ta máa ka ẹ̀ṣẹ̀ yóò ẹ̀ṣẹ̀ wàá jẹ gbọ́ wàá jẹ gbọ́. Máa wo òkè bọ́ọ̀lù máa wo òkè. Máa wo òkè. Ẹ jẹ́ kí bàbá mi balógun náà dé. Ẹ má bẹ̀ máa wọ̀. Bàbá mi ò ṣe é o. Yíyọ̀. Ló dá wa. Ọjọ́ kò tí lóyá. Ló dá wa. Aláwùsá o bàbá. Ló dá wa. Ẹ ṣe ẹ̀kọ́ àti lójú wa ojú òní tì. Wọ́n pẹ̀lú ẹni tó ń ṣe oríire yìí o oríire yìí má kúrò lé wa o àlàáfíà rẹ̀ la fi fún wálé àní fi bàjẹ́ pé kó tẹ́ sọ́nù o ìdùnnú àtayọ̀ la máa rí inú ilé yìí o ọlọ́run pẹ̀lú wa àtọmọ àtìyàwó gbogbo ọlọ́run máa bá wò ọ̀nà máa dá nítorí láì tó ń dá lùbáríkà ọlọ́run gbàbẹ́ o ìlà ìtọ́lá òun bí tó bá omi tó bá tẹ̀sẹ̀ sí báyìí ayọ̀ àti ìjọba máa rí ẹ̀ṣẹ̀ ìpàdé bíbá arábìnrin wọ́n ti gbà lóríṣiríṣi gbogbo ẹ̀ ló máa jẹ́ wọ́n ṣe ní ìyẹn náà ló máa ṣe wàá ní bá ti ṣe o wàá náà gbẹgbẹ o wàá tún ṣe fún ẹ wàá dàgbà wàá gbọ́n wàá tọ́ oyè yìí kẹ ò ní kábàámọ̀ ìlú ò ní kábàámọ̀ nígbà tí lè ń jẹ́ yìí gbogbo ìlú á tò èlò á mọ̀ pé yẹn ń joyè àwọn fámìlì kẹtẹ́tẹ̀ sí ẹ̀jẹ̀ wọn ò ní kábàámọ̀ àníkà fámìlì inú wọn máa dùn ní ìjáde ṣèrè
torí o máa pẹ̀lú àwọn tó máa mú àwọn jáde ètò ẹ̀ tó dé kò ní ṣiṣẹ́ wá máa yẹ èyí ká sọ yìí ń sìn ọlọ́ba àfàṣẹ sí i ọlọ́run ti gbé ẹdí tọ́jọ́ ọlọ́run tí wọ́n máa gbé ẹ̀dá jùlọ ẹ̀dọ́ àwọn ọmọ àìṣoríire ẹbí àìṣoríire gbogbo nǹkan tó wà láyé tó máa dá fún ọlọ́run bó ṣe nínú yẹn o. onísàárà kò ní kú onísàárà kò ní rùn owó tuntun wá wọlé ọmọ tuntun wá wọlé ọlọ́run ló máa ṣàgbéǹde owó àwọlé rẹ ọmọ àwọlé rẹ ohun mẹ́ta ẹ̀dá wá ẹ̀dá wọ́wọ́ ẹ̀dá wọ́mọ ẹ̀dá wá tó kọ̀sọ́ ayé eré ò láwọ̀ máa yò ẹgbẹ́ ìgbà máa yò eré ò láwọ̀ máa yò ẹgbẹ́ ìgbà máa yò eré ò láwọ̀ máa yò àmì kékeré lọ́nà títí pé máa ń fi rẹ̀ àmì àwọn ọmọ ìrìn lé òwe.